Allahu Akbar. Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Mo kí wa káàkiri àgbáńláyé pé a ti ń wò mí ní àṣálẹ́ yìí àti àwa náà látù máa wò mí lẹ́yìn èní àti gbogbo àwa tí a tún máa pẹ̀lú wa bí ètò náà bá ṣe ń tẹ̀síwájú lóní ṣísẹ̀ntẹ̀lé. Mo kí wọ́n tẹ́ jẹ́ Christian, wọ́n dẹ̀ kẹ́ lẹ́sìn ìbílẹ̀, mo kẹ́yìn tí ẹ jẹ́ free thinkers, pé kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá gbogbo yín gbé. Mo á kí wa tí a jẹ́ Muslim káàkiri àgbáńláyé tí à ń wò mí ní àṣálẹ́ yìí àti àwa náà á tún máa wò mí bí ètò bá ṣe ń lọ lọ́wọ́. Mo kí wa kíkí tọ́lá, kíkí tí ọlà, kíkí tó bá gbogbo ìgbà àti àkókò mu, pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní alẹ́ yìí, gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ wa, Ete Awon Kerubu Ati Serafu lórí Mùsùlùmí. A máa wò pé irú àwọn tọ́bíkì wo ni bọ̀bọ́ ìtì ẹ̀ ń ṣe lọ́jọ́ mẹ́ta yẹn náà. Ọ̀tọ̀ ló mọ́rọ̀ ṣẹlẹ̀ ijó ní tó bẹ̀rẹ̀ sí bú power ṣọfà. Irọ́ ló ń pa o. Mi ò bú power ṣọfà rárá. Mo ń sọ ohun tó jẹ́ òótọ́ nípa power ṣọfà ni. Kò lè sí Yorùbá ní ṣẹ́rí Yorùbá ní kí Yorùbá bàjẹ́ kinní kan. Ṣẹ́rí láńgbèjì àwọn onígbọ̀wọ́ yẹn wọ́n máa ń lò gan. Ẹkún ló ń bíkun wá wọ́n mọ̀ o. Àsọtẹ́lẹ̀ irọ́ tí power ṣọfà pamọ́ ìsìláàmù àtàwa Mùsùlùmí ni mo yanjú. Gbogbo ìdẹ̀lẹ̀ wo ìkan wá ṣẹnu yankan ó ń dìfẹ́ǹdì irọ́ ló bá tún ní ẹ ó wà bá aṣọ àkómọ àwọn bàtà kí ni tèmi ń bẹ kò ṣe ní jẹ́ tèmi àṣẹ níwádìí tó ń ṣe wọ bàtà. Àwọn náà dá sí wa náà, àwọn náà dá sí wa, a sì gbọ́dọ̀ torí pé àwọn ọmọ lọ mí sí wa wọ́n lè fi kó àwọn Mùsùlùmí lọ́mọ. Má sọ kíní kan ó gbọ́dọ̀ pé ṣe aláwa Mùsùlùmí Ọlọ́run kí ó ṣàánú ọpọlọ wa àti pé èdì tó mú wa kò tiẹ̀ ń ṣèdìná táìmù tó kárìmọ̀ àtàjẹ́ Mùsùlùmí ni àtàwọn tó ń ṣe Mùsùlùmí tó ń fi ìsìlámù bójú. Irú àwọn ẹlẹ́sìn Yẹ̀húdí yẹn sì a ti mọ̀ pé wọ́n ṣe ara wa rárá, wọ́n ṣe Muslim. Torí pé ní àdìsí ànábì kan bàtà ànábì sọ̀rọ̀ ìyàwó fífẹ́, ànábì ní
àníká sunnati wa ma ragiba an sunnati falaysa minni. Alọ́mi ní ẹni tó máa ń lọ ọkùnrin tó wò ní fẹ́yàwó àbóbì tí ò ṣe lákìrìbó tó àbọ́kùnrin tí ẹ ṣe òkóbó tó wò ní fẹ́yàwó kì í ṣara wa. Ọ̀gá àwọn Yẹ̀wúdí tó ń jẹ́ bùntẹ́míà ọmọ tẹ́míà kò níyàwó kò lè bímọ tẹ́ kú. Bóyá òkóbó wà ní àmọ́ tó lè ló ṣe dájú bí ọ̀pá tó wá gàn ni kò bímọ rí láyé ẹ̀ náà ṣe dájọ́ ẹ ṣàpá tó bá ṣe lè ẹ ṣàpá tó bá ṣe lè ẹ ṣàpá. Ọlọ́run dájọ́ okú ẹ̀kan sínú ìsìlámù òun dájọ́ okú 500 ṣẹgbọ́n daràn ni. Tọ́bọ̀ àṣírí ẹ̀pẹ́ kó tó tú sí wa lọ́wọ́ ṣé ọgbà àwọn tó wá jọmọ lẹ́yìn ẹ̀ látòrí ṣèkáwù àtàwọn Yẹ̀wúdí ẹgbẹ́ ẹ̀ táwọn fi àrísúná wà jọmọ́ bójú ọ̀rọ̀ sì ń bọ̀ lórí wọn o. Ọ̀rọ̀ sì ń bọ̀ mọ́ pípẹ́ àìṣẹ́ wọn lẹ́ni. Ẹ wá rí i pé kan náà gbogbo wọn àti iná jímúlẹ̀rọ̀ ìkan náà gbogbo wọn. Ìyẹn kan bold enough láti gbé ẹgbẹ́ àwọn tó ń parọ́ pé àìṣègbè káràmù o àwọn dínà ẹ̀wọ̀n o wọ irọ́ náà ń pa. Ọmọ tó ti ń pàdé ibẹ̀ rí gúnmí tí kò lọ bá wọn ṣe mítìn ni. Bọ̀ wá sí alẹ́ ẹ̀kọ́ nìyẹn. Alẹ́ ẹ̀kọ́ nìyẹn. Torí bó ṣe gẹ́ẹ̀tì location kò sẹ́ni tó mọ̀. Ìjọba sì ń wá àwọn òsì rí wọn. Òun dẹ̀ gẹ́ẹ̀tì ibi tán wà. Ó sì rẹ̀ pé wọ́n ń pe ara wọn. Táwọn ti wá ń lẹ̀ Yorùbá yẹn náà máa pera wọn. Alẹ́ ẹ̀kọ́ nìyẹn. Tó máa ń lọ ni pé Ọlọ́run sì yẹ ká máa rí kàńdà ayọkú ònú rẹ̀ sí àti iyọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ àti mọ ara wa. Tó àìmọ́ra wa tẹ́lẹ̀ ló jẹ́ kó rí wa kó lọ́mọ gan. Ẹ wá ara bí wọ́n ń sọ̀rọ̀ kiri yìí o. Wọ́n faramọ́ Christian. Wọ́n faramọ́ Kérúbù. Wọ́n faramọ́ sẹ̀lẹ̀ dan wọ́n faramọ́ onísúfì lọ. Wọ́n lè bá àwọn ẹ̀dòwò pọ̀. Wọ́n lè fọkàn tán wọn. Wọ́n lè fọkàn tán ẹni tó jẹ́ Muslim tó ń kírun. Nígbà wọ́n ṣe Muslim. Àwọn tọ́jọ́ jẹ́ ti wọ́n ni wọ́n faramọ́ yẹn. Ìbẹ́ náà ka Kùránì náà. Nínú Sọ́ọ̀tù Maida. Verse 51 kọ́ ni ẹ̀. Ọlọ́run máa mú ọlọ́rẹ́ múlẹ̀ máa mú ọlọ́rẹ́ múlẹ̀ ara wọn ni. Ṣára wọn kọ́. Ta ló bá ṣe jù lẹ́nìí? Wọ́n bá wọn ṣe ju àwa tàjọ kírun lọ. Tí wọ́n ṣẹ́ra wa. Wọ́n fi irun kíkí wọlé láti kàn báwọn bí àwọn tọ̀hún ṣe fi irun kíkí wọlé ní Saudi Arabia. Wọ́n lé ìran ànábì kúrò ní Mọ́kà Kùrẹ́ṣì. Wọ́n lé wọn dànù. Wọ́n wá lọ kún ẹ̀ àdìsí pé mo fi nǹkan méjì lẹ̀ fún yín. Mo fi Kùránì àti àdìsí kọ́. Àdìsí kọ́ ànábì sọ̀rọ̀ ló ń pa. Wọ́n kún ẹ̀ àdìsí ẹnu Buhari ni kọ́rí. Dálábì sọ nípa ara ilé mo filẹ̀ alubait ló filẹ̀ fún wa. Ó ń ṣe àdìsí ló ń pa. Wàhálà ẹ̀kọ́ nìyẹn náà nìyẹn. Wọ́n ní àwọn Kérúbù Ati Serafu mo lọ́rọ̀ ṣẹlẹ̀ wọ́n kó bá Ìsìlámù gan wọ́n gbọ́ àwọn ọmọ wa lọ rẹpẹtẹ àmọ́ pastors níṣẹ̀lẹ̀ àmọ́ pastors níṣẹ̀lẹ̀ wọ́n kú mẹ́jà burata wọ́n jẹ́ wọn Muslim ilé àmà sọ ibi kan sọ̀rọ̀ níjó ní ó ní ìyá àwọn Muslim ni kó tó fẹ́ àbáhùn àbáhùn náà sọ ní Christian tó tán. Àwọn wọ̀nyí àwọn Yẹ̀wúdí yìí náà wá sọ fún yín pé a lè fẹ́ Christian níyàwó tí ó máa ṣẹ̀sìn ẹnu ilé wa àwọn òde lè ṣe o torí tó bá ṣàṣírí àtètè tú pé wọ́n ń ṣara wa wọ́n ní ya sheik a máa rí ya Jamiu a máa rí umu Jamiu pé umu àtàbú ni wọ́n àwọn oníyàmọ́ umu ni a máa rí umu Jamiu tó ń lọ ṣọ́ọ̀ṣì àbú kí lẹ rí sí àwọn òṣèlú bàbá àbú ni wọ́n àbú kí lẹ rí sí
wọn ò ní fẹ́ kọ́ tó challenge yẹn sáwọn but àwọn lè jẹ́ kẹ́lómi lọ ṣe wọ́n á jẹ́ kí muslim lọ ṣe kí lè bá a dàrú wọ́n lè padà ájú ẹ̀ sí yẹ̀wúdí wọn ó fi ìsìlámù lẹ̀ láwọn gangan nìyẹn má wọrí tóbi kan mo mú alálẹ̀ yìí sẹ́ wọ́n lọ ní pé aburú tí sẹ̀lẹ̀ ṣe fún islam ló ń lọ́wọ́ lọ́ọ̀kan yẹn láyé ò mọ̀ ṣẹ̀gbọ́n sẹ̀lẹ̀ máa ń kírun wọ́n láwọn náà ń kírun mo ti sọ̀rọ̀ yẹn fún yín ṣé wáyé ti kérúbù òun ló burú jù Allahu Akbar kérúbù ló burú jù àwọn lè tẹ wọ́n ga jù ọdún ṣé ìgbà tó bẹ̀rẹ̀ yẹn tó wáyé pé Ọlọ́run jẹ́ kérúbù wà láyé ń gbà yẹn wàláì tàláì wọ́n á ti dákẹ́ wèrè bọ̀ torí pé àwọn bàbá àgbà yẹn sẹ́mọ̀ ń tó ń mójú tó pọ̀ ó dàgbà tí bàbá wa Hájì Àlì tó ń ròyìn bàbá akéwòkèrè fún mi ń jẹ́ òní Allahu Akbar àwọn bàbá àgbà yẹn try gan wọ́n in fact wọ́n wá ẹ̀sìn wọ́n wọ́ Ọlọ́run wọ́n sì rí ó ṣe àwọn aládàáda onírùngbọ̀n Yẹ̀húdì wọ́n kò rùngbọ̀n àánú lásán tó ń bá jòkó tó jẹ́ tó yẹ pé ẹbọ ń gbòòrò ń gbé sí ayé ìsìn ni ká bọ̀ ògún òjẹ́ wọ́n tún ṣọdún ògún wọ́n ṣọdún orò ẹ̀rọ aláyí tó máa fi gẹ́rù sẹ́yìn ó lọ bí ọdún ògún wọ́n ṣọdún ìgúnnukó bí yìí sìn níjẹ̀ṣà wọn bí ẹ̀wọ̀n aláyí tó ń tẹ̀ ìgúnnukó wọ́n ṣọdún ìgúnnukó lọ́wọ́ all over ló ti ṣe ẹ lọ sí Ìlàró ẹ lọ Abẹ́òkúta wọ́n ṣọdún ìgúnnukó lọ́wọ́ lọ́sẹ̀ méjì máa fi ṣe alájà ló wà ní ìgúnnukó táwọn ẹṣin wá sí fún wọn kò sí ẹwu ẹrù tó yọ àfọ̀nkúránì dábàá àwọn onírùngbọ̀n ẹ̀ńjì òní pẹ̀lọ́lé alápín ní Ìbàdàn aláyà olùgbogbo bẹ̀ wọ́n ní ìlànà àwọn ò gbàbẹ̀ lọ wọ́n lè gbàbẹ̀ torí Yẹ̀húdí ni wọ́n àwọn náà lè hẹ́ àwọn torí pé wọn ní mọ́nì wọn ò gbọ́ lọ́n gbọ́ irọ́ ni wọ́n ń pa wọn ò mọ́ lọ́ rárá wọ́n àṣà alẹ́ ẹ̀kọ́ ọmọkùnrin ti yà jù mo máa lọ ní pé bàbá yẹn ó wá lọ ṣe wáàsí níbì kan mo gbàgbé ìlú yẹn ìyẹn àbá kéókè ìbọ́láyà kéókè gangan mo sọ̀rọ̀ 1947 àbí 48 ṣá nígbà náà lọ́hùn wọ́n gbà náà lọ ṣe wáàsí yẹn ẹnìkan wà tó máa òòṣà kan wà tẹ́gbẹ́ tó máa gbé ó máa milẹ̀ ní gbígbígbígbígbí nígbà tí wọ́n lo machine tó máa wú títì yẹn vibrating machine excavator kọ́ vibrating machine tó máa fi ń wúlẹ̀ gbígbígbígbígbí ẹ máa bí vibrating ṣe máa lọ tó òòṣà kan wà ń bẹ̀ ẹ̀jọ́ náà lọ́hùn tẹ́lẹ̀sán bá kéókè pé ọ̀gbẹ́ni wá wọ́n máa bí ẹja wá ṣe wà sí bí ilẹ̀ mímì làwọn fi lé ogun àwọn tó bá kó wá dànù bàbá ẹ̀dẹ̀ níwẹ̀ kò sí wàhálà ẹ wo Allahu Akbar ọlọ́run o àwọn èèyàn ti lọ àwọn òṣì ló kù àwọn ìranu èèyàn àwọn èèyàn ti lọ wàhálà èrò ló kù séèyàn mọ́ èrò ẹ wo ipa tí Kùrẹ́ṣì kó nígbà tó wà láyé lámùkòkò bẹ́ẹ̀ yẹn lẹ́yìn tó kúta ló tún lè tó bẹ́ẹ̀ mọ́ àfáà ló tún lè ṣerú ẹ̀ mọ́ ṣé Kùrẹ́ṣì jáde súnà ni àwọn ṣì ìsìlámù fún tọ́lọ́ọ̀ tànábì ni bá àwọn eléyìí òfò wọ́n lọ ní pé bàbá yìí ó wá ṣe nǹkan kan má tiẹ̀ ti yẹ sọ sórí yẹn má wọrí ìjọ tó bá kan ọ̀rọ̀ Yẹ̀húdí àti nájímù lẹ̀rọ̀ máa mú ogun ẹ̀ wá ẹ rí i pé nǹkan ti ṣe wá àwọn ọ̀tá àwọn Yẹ̀húdí wọ́n ti kó ṣì bá ìsìlámù gan wọ́n ẹ̀dẹ̀ ń ṣara wa má lọ ní pé ẹ wá wo táwọn kérúbù ẹni tó dá a lẹ̀ mo ṣe mú ìtàn ọ̀ṣọ́fà wá ni màá ṣe mú tàn tiẹ̀ náà wá o tí ò rújú Kerubu Ati Serafu tó ń pè ní CNS ó ya lára First African Church ni o
ẹni tó dálẹ̀ wọ́n ń pè ní Mósè. Meanwhile kóhun tó dá tiẹ̀ lẹ̀ Kerubu Ati Serafu kọ́kọ́ wà tó ń pè ní Kerubu Ati Serafu of Zion. Cherubim Seraphim of Zion. Olùmọ̀lẹ́kọ́ ló dá yín lẹ̀, olùmọ̀lẹ́kọ́ o. Olùmọ̀lẹ́kọ́ ló dá yín lẹ̀ o. Olùmọ̀lẹ́kọ́ ló dá yín lẹ̀ o. Kí láṣẹ ni pé ẹni tó dálẹ̀ wọ́n pè ní Elisha Ilẹ̀nẹ̀ Ògúnfẹ́mi ní 1948 ni ó dá ìyẹn lẹ̀. 1948 ló dá ìyẹn lẹ̀ nígbà yẹn lọ́hùn. Meanwhile nígbà tó wá bí Mósè ẹ má jẹ́ gbé sórí ẹ fúnra wọn bọ̀ ẹ má jẹ́ gbé fúnra wọn. Mósè orímọládé ẹ jẹ́ kó sọ sórí tiẹ̀ náà. Wọ́n bí ní 1879 wọ́n bí Mósè orímọládé túnó làṣẹ ìmọ̀wé ń pè TUNOLASE wọ́n bí ní 1879 sí ìdílé àwọn ọba kan tí wọ́n ń pè ní Aríyìbí ní Ondo State Nigeria. Nígbà tán bí níwà kan tó bí mírèkù tí ẹ̀gbọ́n ó ju Jésù lọ. Ọ̀pẹ Jésù ọ̀dọ̀ Báíbù ti ẹ̀yìn ojú ẹ̀ náà ní tí kò à ń sọ pa Jésù ni pé nígbà tí wọ́n bí Jésù sáyé tíyà ẹ̀ ń gbé bọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ wọ́n bí léèrè pé ta ló lọ mọ́ ta ni bàbá ẹ̀ ọlọ́wà ní kí Jésù wá sọ̀rọ̀ nínú Suratu Mariam Quran 19 verse 30 tó ní kọ́ọ̀là ìní Abudullah tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ nìyẹn mírèkù àkọ́kọ́ tí Jésù kọ́ ṣe nìyẹn. Ọmọ tó sọ̀rọ̀ nínú oyún tí ojú Jésù lọ ní what are you saying? Ẹ gbọ́ mi yé ìtọ́sọ fún wa pé nígbà tó máa bí Mósè orímọládé sáyé ìgbà tí ìyá ẹ̀ lóyún ẹ̀ ó wá lọ ní oko ńjọ́ kan ìyá ẹ̀ wá di igi ó digi sílẹ̀ igi ẹ̀ wá pọ̀ kò mọ bó ṣe máa gbé nígbà tó di pé ó ń wá ẹni tó máa gbé torí bàbá ẹ̀ gangan babaláwo ni bàbá tó bí babaláwo ni bàbá tó bí Mósè orímọládé nílùú kódà àwọn lẹ́gùn tó ń ṣe inú ilé wọn jọ́nà lọ́hùn eégún ẹ̀ pọ́pọ́lá gan ní gbogbo agbègbè yẹn nígbà náà lọ́hùn ní 1897 tí wọ́n bí ńgbà yẹn. So máa lọ ni pé ìyá ẹ̀ wá lóyún ẹ̀ sínú ó wá digi lẹ́nu oko kò ara ẹni tí ó bá gbé Mósè dẹ̀ wà nínú jọ́nà lọ́hùn wọ́n lóyún ẹ̀ sínú ni o ó wá sọ̀ láti inú jáde ṣe àpé Jésù ìyẹn sọ̀rọ̀ nígbà tí wọ́n bí ní pé báwo ní rẹ́kọ̀dù yẹn náà anyway but Mósè eléyìí ìyẹn ju Jésù lọ gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n pa o èmi dẹ̀ wọ̀n pé ìtàn yẹn irọ́ ló wà ń bẹ̀ torí èmi ò rí rẹ́kọ̀dù pé ìyá ẹ̀ ló rìvíìlì tó ṣẹlẹ̀ agbọ́ lẹ́nu ìyá ẹ̀ pé nígbà tí mo wà lóko torí ìstórí yẹn kò sọ pé ìyá ẹ̀ ló sọ stórí yẹn òun sọ stórí yẹn lọ ni pé nígbà tí wọ́n máa tọ́ lóyún Mósè orímọládé ìyá ẹ̀ dìgílẹ̀ lóko ó wá fẹ́ gbé kò mọ̀ bó ṣe máa gbé Mósè wá sọ̀rọ̀ jáì nínú oyún ọmọ tó wà ní oyún ni o ló wá sọ̀rọ̀ pé ìyá mi kí lẹ́ ń dààmú sí igi yóò wo náà ìyá ọ̀pẹ́ bó lọ́rọ̀ ti ń wá ọmọ ló ń sọ̀rọ̀ yìí wọ́n ní méjì ṣàṣẹlẹ̀ ó ṣàjẹ́ nínú oyún ó bá ìyá ẹ̀ gbé igi yẹn ó ṣàgbélé ìyá ẹ̀ bá lọ ó fọ́n nìgan wọ́n ṣàbí sáyé meanwhile
nígbà tó wà láyé wọ́n sọ pé ó márì ó dẹ̀ bímọ àmọ́ ìyàwó tó fẹ́ wọn kọ ìyàwó tó yẹn pọ́ṣọ fàǹsìn wọ́n sọ pé ìyàwó tó fẹ́ 14 ni ó dẹ̀ bí ọmọ 54 ọdún ìtàn míì gbé wá bọ̀ míì tí gẹ̀ẹ́tì ìtàn yẹn pé ìyàwó mẹ́fà ló kọ́ ní ó ẹ̀ṣẹ̀ wá ní ànádá gbogbo ìyàwó 42 bọ̀ ìyẹn ò sínú rẹ́kọ̀dì pé tó wà rẹ́kọ̀dì ọ̀ṣọ́fà ní pé ó níyàwó 14 ó dẹ̀ bí ọmọ 54 mọ́ lọ́wọ́ rẹ̀ Musulumi aládé yìí ìyẹn níyàwó ó ṣàbímọ wọ́n ló wá ń sọ̀rọ̀ kan gbà tó wà láyé pé tó bá kú o kán kọ́kọ́ sìnwún sí Ojokoro ṣọ́ọ̀ṣì pákó tọ́ṣẹ̀ wó yẹn ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ tí Musulumi aládé kọ́kọ́ kọ́ láyé ènìyàn pákó ni ó dẹ̀ wà ń bẹ̀ for more than 50-70 years wọ́n ẹ̀ṣẹ̀ wá wó kò ju 2 years ago tó wọ́n ẹ̀ṣẹ̀ wó lọ wọ́n ẹ̀ṣẹ̀ wá gbé ní blọ́ọ̀kù wọ́n kó làwọn ti gbé lólókè gan sìn tó àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ títì kò tó dáhẹ́ bíríìjì òjò tó wá ń bọ̀ láti Òṣòdì tó wá ń bọ̀ láti Ṣàngó tó wá kó níbi Ojokoro bus stop tó wá fẹ́ dáhẹ́ bíríìjì ẹlẹ́sẹ̀ yẹn wà rí lọ́wọ́ ọ̀tún báyìí ṣọ́ọ̀ṣì tó wọ́n kọ́kọ́ láyé ẹ̀ nìyẹn pákó ni wọn ò dẹ̀ fọwọ́ kàn án until of recent ó wá ní tó bá kú o after 40 years tó bá ti sìn òun síbẹ̀ yẹn kó ẹ̀ṣẹ̀ wá wú òkú òun kó ẹ̀ṣẹ̀ wá gbé lọ ilé ó kú ní October 1993 October 1933 ló kú October 1993 wọ́n fòkú ẹ̀ lẹ́ ń bẹ̀ wọ́n sin síbẹ̀ ìgbà tó wá di October 1975 wọ́n ẹ̀ṣẹ̀ wá gbé kú òun bẹ̀ kódà àìkè dáìró tó jáde live music ńgbà yẹn ló fi orin gbé òkú ẹ̀ lọ sí Ìkàrẹ́ Àkókóló Ondo State wọ́n ní bọ́n ṣe bá ayé tó ń fi sí kódà kò jẹ́ra wọ́n gbé bẹ́ẹ̀ lódidi lọ ni ìyá máa jọ ẹ́ lójú pé èèyàn olóńdé kò jẹ́ra ṣé kíní kan àti òun yé yín wàhálà ìkósókun tí ò ní jẹ́ra tó bá débi tí ó sùn yóò jẹ́ra o kò tí ì débi tí ó sùn ni wọ́n wá wú ẹ̀gbẹ́ títì wọ́n wá rí mọ́mú kan bọ́n ṣe sín ló ṣe rí kò sọ́dẹ ni ọlọ́run máa kí ẹ jẹ o kò ì débi tí ó sùn ni tó bá débi tí ó sùn yóò jẹrà ṣé ibi tí ó sùn yẹn ibẹ̀ láti bú yẹ̀pẹ̀ tá a fi dá so tó bá ti wá débi tó máa ní kò jẹrà pé bọ́n ṣe gbé tí a fẹ́ràn kó jẹrà ẹ lọ wò ó ń sẹ́ni kó ti dé gungun ẹ̀gbọ́n ti dé tó ibi tó fẹ́ sùn gangan nìyẹn tẹ̀sí gbọ́dọ̀ gbé kú òun bẹ̀ mọ́ bí ta ti bú yẹ̀pẹ̀ gángan ibẹ̀ ló dé yẹn. now máa lọ ni pé ó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yìí tó ń pè ní internal wọ́n pè ní Eternal Sacred Order of Cherubim and Seraphim tá ń pè ní ESCOT ESOCS Musulumi ló dálẹ̀ ní 1925 ló dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ 1925 lẹ́yìn tó kúrò lára African Church tó wá dá church sí ẹ̀ lẹ̀ 1879 náà bí ó wá kó 1993 ó wá dá ṣọ́ọ̀ṣì 1925 àbí? No. Now ó lọ náà ọ̀dẹ̀ fẹ́ dàmí lóyún ó ẹ̀kọ̀pẹ́ 1993 ló kú gẹ́gẹ́ rẹ́kọ́ọ̀dù tó wà ń bí olùlọ́gọ́gù ẹ̀ èmi kọ́ mo kọ́ ó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ní
1925 ó dẹ̀ kú ní 1933 náà máa lọ ní pé 1925 yẹn ó wá dá kíní kan ẹ̀sán fellowship kan lẹ̀ fellowship àwọn alálàá wọ́n máa lálàá gan àwọn ọmọ ọ̀gá máa lálàá rọ́ àlá ìtumọ̀ àlá kérúbù lónìí àwọn tó fi pilẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn gangan nìyẹn ẹ máa dé o lẹ́yìn ọdún méjì tí ó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ wàhálà bá dé wọn ká wọ́n bẹ̀rẹ̀ sí ya láwọn tó kọ́ ya ní ṣọ́ọ̀kan tó ń pè ní ṣọ́ọ̀ṣì aládùúrà àwọn ẹ̀yà ní 1930 ẹni tó lìdí wọn jọ́nà lọ́hùn ó jẹ́ Jòsíà Òṣìtẹ̀lú ìyẹn ya páfe nígbà tó di 1948 ẹnìkan tún ya ẹni tó dá ìyẹn ló ń jẹ́ Cherubim Seraphim of Zion ẹni tó ya ẹni tó lìdí yíya yẹn ìyẹn jẹ́ Elisha ẹlẹ́nẹ̀ ogun fẹ́ yìn mi àbí ogun fẹ́ yìn mi 1948 headquarter ìyẹn wà ní ugbó ńlá ní headquarter ẹwà Oǹdó náà wẹ̀ wà o mo máa ń lọ ni pé wọ́n wá kọ́ ìgbà tó ní 1940 wọ́n bẹ̀rẹ̀ aládùúrà movement nínú ẹ̀ náà ni o now ní tí Mùsùlùmí mọ́ládé wá ṣe wáre mo ti sọ story kan fún yín nípa pé wọ́n ló sọ̀rọ̀ nínú oyún ó dẹ̀ gbé igi rùyá ẹ̀ irọ́ lílí yìí náà àní irọ́ ni ẹ̀yìn tó fẹ́ ká gọ́lẹ̀ ńlá gọ́lẹ̀ irọ́ ni náà ìwò Jésù tí Mósè lóhun tẹ̀lé kò ṣerú ẹ̀rí ṣé wọn lóyún Jésù ni kan tó bí ìbọn lóyún ẹ̀ òun ò dẹ̀ sọ̀rọ̀ nínú oyún Mósè tó wá ní Jésù lòun fẹ́ tẹ̀lé torí Jésù ló rán wa bọ́n ṣe wí òun tó alágbára ju Jésù lọ láti inú oyún ẹ̀dá Allahu Akbar. Okay now mo máa lọ ní pé nígbà tó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ ó wá lo àwọn ideology kan ṣe ideology yẹn mo tún mo sọ látẹ̀kọ́ yẹn kò sí tó kàn mí o mo sọ background ẹ̀ fún yín ni o èyí tó wá kàn mí wá rèé wọ́n a máa fi orin kan deceive àwa mùsùlùmí mo lè sọ fún yín nínú ẹni tí ọkọ wọná lọ́hùn nínú àwọn Christian wàláì Kérúbù ni ẹ mọ̀ díẹ̀ ẹ má bínú ẹ̀yin Kérúbù o ẹ má bínú ẹ mọ̀ tó ẹ má kó wọná lọ́hùn ẹ̀yin rí òótọ́ ẹ̀ tẹ̀lé ẹ rí òdodo ẹ̀ dẹ̀ tẹ̀lé àti ẹ̀gbọ́sẹ̀lẹ̀ táwọn tún géètì ẹ̀ wọ́n tún yí irọ́ yẹn mọ́ ní Nehemiah chapter 8 verse 4 to 6 làwọn yí tí wọ́n mọ́ ta ni Kérúbù yí tiẹ̀ mọ́ ẹ gbá àwọn orin Kérúbù o kọ́ bá ń gbé ọmọ tìbí yẹn wọlé náà wọ́n máa ń kọrin kan wọ́n á ní kéwù la ó fi wọlé kéwù la ó fi wọlé ilé ológo ilé àlàyọ̀ kéwù la ó fi wọlé ẹni ẹ̀gbìn sílẹ̀ akáyì ẹgbọ́n tó níyẹn wí ẹjọ́ bó ilé ológo yẹn náà. kéwù la ó fi wọlé ilé ológo ilé àlàyọ̀ kéwù la ó fi wọlé. ẹjọ́ ṣé ọpá ní ìsànlọ́bì kan wà sallallahu alaihi wasallam
ànábì ní ẹni fẹ́ lábá tó ní nǹkan mẹ́ta ọ̀nà tí àdìsí yẹn lórí ó ní alákọ̀ọ́kọ́ ni pé èmi tẹ́ ẹ rí yìí o lárúbáwá ni mí kùránì tá a fi rán mi lárúbáwá la fi kọ́ tó bá dijọ́ ọ̀dájọ́ èdè tá a sọ lárúbáwá ni Kérúbù á gbàgbé méjì inú mẹ́ta wọn ò dẹ̀ gbàgbé àwọn tó rántí alákọ̀ọ́kọ́ wọn rántí ẹlẹ́ẹ̀kejì wọ́n gbàgbé àkọ́kọ́ ẹ̀ka wọ́n rántí ẹlẹ́ẹ̀kẹta pé ìjọ ọ̀dájọ́ o kò sédè kan tó máa rẹ́yìn jù lárúbáwá lọ Hébérù Yorùbá gbogbo àwọn yẹn fíò kò sẹ́ni tí ò ní sọ gbẹ̀yìn tó máa sọ lẹ́yìn tó máa wà àlìjẹ́nnà kódà kó má kéwú láyé tó bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí tó máa jọ́ mọ́ àlìjẹ́nnà dandan ni kó o lè sọ dandan ni tó bá wà àlìjẹ́nnà dandan ni ẹni tí ò bá ti rí sọ ọmọ náà lòun dàtí tòṣe kò ń ṣe mùsùlùmí nìyẹn làdísì yẹn ń wí o Kérúbù wa mú ẹyọ kan yẹn dání pé kéwú la ó fi wọlé ẹ máa gbọ́ kéwú o ilé ológo ilé àlàyọ̀ kéwú ọlọ́dẹ kìlọ̀ fún wa bí wọ́n fẹ̀ sí yín ṣe yẹ̀yẹ́ ni wàláhì ìbáwò Kùránì bá fẹ́ sọ́tún máìdà verse 57. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ máa gbófin Ọlọ́run o. بسم الله الرحمن الرحيم. Ọlọ́run ní. يا أيها الذين آمنوا. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbàgbọ́ lódodo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tún sósì pọ́lọ́run rèé èṣù rèé Ọlọ́run ní kó ń ṣe gbogbo nǹkan oṣù àtàjẹ́ lágbára lórí anybody jọ Ọlọ́run nìkan lọ agbára kò sí lẹ́yìn agbára Ọlọ́run Allah kò sí anybody wọn Ọlọ́run nìkan ni Ọlọ́run wa náà ń jẹ́ ìgbà olódodo. La tattakhizul ladina takhazu dinakum huzwan wa la'iban. Ọlọ́run ni ẹ má ṣe mú wọn lọ́rẹ́ ìmùlẹ̀ o ẹ má mú wọn lọ́rẹ́ àfinútán o ẹ má mú wọn lọ́rẹ́ àfọkàntán o ẹ má mú wọn lọ́rẹ́ bí mo ṣe ń sùn bí mo ṣe ń jí rèé ẹ má mú wọn lọ́rẹ́ ìmùlẹ̀ o ẹ má wáyé wálé ni. àwọn tó mú ẹ̀sìn yín tó mú ìsìlámù yín ní nǹkan ẹ̀fẹ̀ àti nǹkan eré. Allahu Akbar. Ọlọ́run ní àwọn tó mú ẹ̀sìn ní ẹ̀fẹ̀ ẹ má bọ́ ṣe Allahu Akbar Allahu Akbar ṣe rí ó yẹ kí n play videos but má play videos wọ́n lè blọ́ọ̀kù YouTube ẹ̀kan tí mo tún lò yìí ní ṣe ní play video audio ni máa play ẹ wá gbọ́ ẹgbọ́n wọn fẹ̀ sí yín ṣe yẹyẹ bọ́ tó ní pé àwọn àfáàtàná gbìyànjú àwọn tèmi wèrè ló pọ̀ jù láyé ń sìn kò dẹ̀ sí tó fà á àwọn àfáà gidi wọ́n ti silent wọn ṣe láwọn Yahudi tó wọ́n ń ṣara wa àwọn non-top torí pé wọ́n rówó raṣọ wọ́n rówó ra gbádá wọ́n rówó ra mọ́tò wọ́n rówó kọ́lé wọ́n rówó kọ́ sùkúl ńláńlá so wọ́n fowó ẹ̀ sọ wọ́n wá fi ọ̀pẹ́sì àwọn tó ń jẹ́ àfáà gidi táwọn ń ṣe tiwọn torí tó lọ́nà tà nábì Ọlọ́run dárí jì mí dáre bàbá Sheikh Adam Ọlọ́run máa fọ̀run kẹ́ wọn kó máa fọ̀run kẹ́ wọn kó láwọn kan fún bàbá kó lè huwa Allahu ahad Allahu samad. Bàbá Sheikh Habib ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe èmi fẹ́ rú ẹ̀ o ọmọ tí ò ní ta tí máa gbélẹ̀ fẹ́ sìn tí máa lọ tán tí ò ní torí $10 million lọ ta sàárè mi dànù tí ò ní torí owó ta sàárè mi ìdàdí ẹ̀wú dárí dànù ẹ̀wú dànù jàre ní ìdílé ìjàre máa fi dànù ẹ̀wú dárí dànù
ní tèmi ṣe wàhálà kí tó kú kẹ máa kírun bí yìí o kẹ́nìkan á gbé mọ́ṣáláṣí tà ẹ̀wò dádì ẹ̀wù wọn dànù ọlọ́mọ akẹ́ mi bí rọrùn bẹ́ẹ̀ láyé mi Sheikh Abibu tọ́ọ̀ torí $10 million ta sàárè bàbá wọn mo fi ròyìn tọrọ o ọba tí ò jẹ́ kí owó mú múlẹ̀ mi kálá àwọn ọkùnrin wọn ti tà dànù sáwọn kan ti tà dànù ni mo ní ẹwọ mọ́ríkàs kódà ṣé àdéhùn kan máa ṣàdúrà fún sàárè pé àwọn ọlọ́wọ́ ṣe o tó fún mi nínú Abibu yìí lọ́mọ tó wá jẹ́ àwọn ọmọkùnrin wọn ti tà dànù kódà irú structure tó bá fi ilẹ̀ nígbà ẹ̀ lóyún Mohammed àárọ̀ yìí a ní lọ́kàn pí amọ́ríkàs sáwọn ilé kéwù mi ìṣẹ́ táwọn tó ní wọ́n ti kú bí 10-15 years ago àbí more than ẹ lọ wò ṣán kọ́ mi wọ́n tún gbowó Saudi o ìyẹn kò tún yẹ lẹ́nu àwọn tún gbowó Saudi àpapín ni mọ́tò lára ló ń fowó bàbá wọn ṣe nítorí sọ ní pé bàbá wàhálà tiẹ̀ nìyẹn ìwọ ló máa yé jà wá jayé ayé làwọn ń jẹ wọn á fi súnà bojú Allahu Akbar. Ya ayyuhalladhina amanu. ọ̀nà ìtẹ́ ẹgbẹ́ ọlọ́run gbọ́ lódodo. La tattakhizul ladhina takhazu dinakum. mo ní àwọn Kerubu Ati Serafu ni wọ́n dá wàhálà alẹ́ o. àwọn ni o. àwọn ni wọ́n kọ́kọ́ sọ ẹ̀sìn wa di yẹ̀yẹ́. wọ́n sọ ẹ̀sìn wa wọ́n sọ di yẹ̀yẹ́ wọ́n sọ di nǹkan eré wọ́n máa sọ wọ́n tún máa tútù kùtù kọ́ bá ń gbé fídíò yẹn wá ná ìkan tó wá lórí séèjì ń jẹ́ òní ó ní Kérúbù lòun ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ o kí n tó wá play àwọn kankan tẹ́ máa gbé tẹ́ máa gbé ṣẹ́sùn àná lélẹ́yìí la ilaha illallah church ọjọ́ àti bẹ́ẹ̀. Orúkọ mi ni Ẹ̀ríṣèyí Àbújá. Mo lọ sí ìjọ Kerubu Ati Serafu. Gbọ́dọ̀ wà náà. Wà ní nǹkan wà ní church náà ní wà ní Sango. Ní oníyàlé. Ọ̀kẹ́ tẹ̀lé àná wa ni. No, ìbòdè mi ń dé. Ní ìlú owó nípa tó sì ẹ̀bòdè. Ọ̀kẹ́. Ṣùgbọ́n mo gbọ́ àwọn wá sí bí àkọsí. Ọkẹ wá ní kọ́tọ́ ni. Mo wà ní ẹ̀wọ́dì mo wá lẹ́nu sínsìn. Okay. Ọkẹ bọ́tọ̀ láti fáìlì. Bọ́tọ̀ àwọn ti dá báyìí. Bọ̀ pọ́ṣọ̀ mi ọ̀nà mẹ́ta ló pín sí. Kò sí wàhálà. Àkọ́kọ́ bẹ̀ gbogbo tẹ sọ yí pé iṣẹ́ ilẹ̀ kọ́kọ́ sọ ike kò dá kí Mùsùlùmí fẹ́ Kìrìsìtẹ́nì. Kò dá ìwọ ni. Mo á bẹ̀ yìí pé kí nìdí àti ìtumọ̀. Ìdí ni pé ẹ bá àwọn Quran chapter 2 verse 2 to 1. Quran ní orí kejì ẹsẹ̀ pàṣẹ ìgbàgbọ́kọ̀lá pé Jésù ti. Quran. Ọba tó ní ilé ọlá. Ẹ máa wọlé ọkọ̀ kan. Ó yẹ bá. A ṣe gbà. Lórúkà ló fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má jẹ́ ntọ́ yẹn. Kò ní ìtumọ̀ rárá. Àbí arábìnrin náà kọ́ sí. Àwọn ní ilé ìwé lọ́wọ́. Ìwọ́n ṣé wọ́n yẹ wà. Náà kọ́ tẹ̀ káyọ̀ sí. Àwọn àyè sùn. Ẹ jẹ́ ẹ̀gbọ́n ló. Ó yẹ kí ó. Ní àwa fi lè rí ìgbàlà nípa sànúbì yìí tẹ́bá dé mọ́ Kerubu Ati Serafu dáadáa tó bá wà ní Kerubu Ati Serafu dáadáa tí a bá máa fi kéwù làwa fi wọnú lé kéwù làwa fi wọnú lé. Ó yẹ kéwù ẹni àwọn náà. Bàbá tí bá fẹ́ abáfẹ́ bí ẹ̀rí nínú mo fẹ́ kẹ́ yí kéwù gbọ́ kéwù káwa kéwù ló bẹ àwọn ènìyàn tó kéwù yìí ẹ̀wọ́n ní kí lálẹ́ wọ́n tí wọ́n tún ẹ̀kẹ́ gbé àwọn ilé tún tí mo sọ wọ́n ẹ̀kọ́ ilé tún tí bá kí wọ́n ilé tún ó yẹ kí ẹ̀yẹ gbọ́dọ̀ ó yẹ kí ó ẹ̀kí fún ẹ̀yẹ kí ó èmi náà ti wọ́n rí rí náà pé kí ó làwọn fi wọlé.
ọ̀pọ̀ àyà nìyẹn. Bí ó tẹ̀wọ̀n tí àwa sọ, àyà ni ti wà. Ẹ̀kí àyà. Ẹ̀kí wúlẹ̀. Aya. Ẹ̀kí àyà. Aya. Ẹ̀kí àyà. Ìbàrẹ̀ Elédùmarè ọba wa ní náà sádàlẹ́kà. Ìbàrẹ̀ Yàlẹ́kà wà á dàlẹ́kà. Ọlọ́run àlẹ́kà. Èjìjì nánà tẹ̀wá. Òṣòdà tẹ̀wá. Ọba ń fásí máa di kí ó yẹ wọn. Ọba àtúntò náà. Onímọ̀jẹun àtẹ̀wá àtẹ̀dá tẹ̀wá. Ó di dodo ká jẹ́ ó pa rẹ̀ torí bá àkótẹ́ ló pa Húsà lọ́jọ́ sí o. Wà nínú àǹkà níka náà wà á sàdá níka ọlọ́run àníkà àkọ́kọ́ ọlọ́run àti ọlọ́run wà nínú àṣàkì àtúntò bá kí wá láti ọdún bàbá. Ọba ń fásí mi ò kí tó afọ àwọn bàbá ní láìkì ọba àti. Ṣẹlẹ̀ tí ẹyẹ alágẹ̀ ọ̀ etí ọ̀rẹ́ wa kà yìí èmi ò tí gbọ́ rí o. Ẹ ló kí ó léwé tí wọ́n bá lè tú fún wa tí nínú ayé àtúwà tó wà ẹ ṣeun adàbí wọn wà. Ṣé ká àkọ́rí ẹyẹ alágẹ̀ mi gbọ́ Bí a ṣe gbà lóníkà ló fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ má jẹ nǹkan yìí kò ní ìtumọ̀ rárá. Àbí arábìnrin kan kọ sí àwọn ilé ìwé rẹ̀ lọ́wọ́ Ìmọ̀ ṣé wọ́n yẹ wà. náà kọ́ tẹ̀ káyẹ̀ sí. Ìwádìí fún ọ. Ẹ tí ẹ lè dìde tí ẹ ṣe kálẹ̀ fún ẹ. Àwọn lè fi ṣe àdáadáa. Àyẹ̀ kọ́ lè fi lè fi sí àti tọ́kálẹ̀. Ẹ náà wọ́n máa tún ga. Ó yá. Ó yẹ tó ga.